orílẹ̀-èdè Saudi gan tẹ́ kí ẹ gbẹ̀sìn wá fún yín gan ẹ mọ iye àjọṣepọ̀ tó dán mọ́rán tó gún mọ́ tí ẹ ní pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà ni àwọn ń sáré bí owó ṣe máa wọlé táwọn fi láǹfààní àti máa tún lu tàwọn ṣe ẹ̀yin ń sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ nìkan ọ̀bá gbẹ̀sìn àfi kẹ́ ẹ pa ẹ ti ya wèrè ẹ ní jèrè ayé. àwọn tó bí ọ ni wọn ò ní jèrè ẹ dèpòdépò páwọn ogún wọn jèrè ayé kọ́ ọ ṣòfò káwọn tó bí ọ sórí ibú ẹ bá àmọ́ wọn lórí burúkú ọmọ tí ń kó bà ní jẹran mọ̀lẹ́bí sọ wá lẹ́bi ni tí ó bá sáwọn ìyá àyà bàbá òfò ìwọ́n tó yẹ kí wọ́n kán lo rọ́bà ńgbà tí wọ́n bí ọ̀wọ́ kan ti fi ọ̀sìn kó oṣù dànù olórí burúkú ọ̀hún tó yẹ kán ti lù pa fúnra láti kékeré tí wọ́n fi ilẹ̀ kó dàgbà. dákunjọ mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan ni mo fẹ́ bi ọ́ àáfàá mélòó ló ti ní òun ó pọ̀ tó bá sí ìsìlámù wà nìyẹn àní gbogbo ẹ̀yàn lórí burúkú ọmọ òfò ọmọ ẹ̀yà ọmọ aládàradà ọmọ ṣẹ́yìn gbogbo yẹn pátá ẹ jẹ́ ká off social media irọ́ ni media pa ẹ jẹ́ àpàrà sí reality àáfàá mélòó ló ti àtáàkì èèyàn ló ti dá yẹn lọ́nà ládùúgbò yín torí pé ní òsè ìsìlámù ti ń bá a jà àáfàá mélòó ló ti wá dálé yín láàmú torí pé òsè ìsìlámù àáfàá mélòó ló ti ṣìyàn léṣe torí pé òsè ìsìlámù kí ló dé tẹ́ mọ́ wá parọ́ mọ́ wa ó ti yé mo wà sọ pé mùsùlùmí ń bẹ ládùúgbò ẹ̀ àwọn àáfàá wà ń bẹ àwọn ṣíwà àwọn ìmáàmù wà ń bẹ tí ò bá ṣe ṣéwù ń bẹ àáfàá wà ń bẹ ìmáàmù àdúgbò yín wà ń bẹ mùsùlùmí wà ń bẹ èèyàn mélòó ni mùsùlùmí àdúgbò ẹ̀ ti dá lọ́nà náà ti àtáàkì náà ti fìtínà náà ti wàhálà torí pé wọn ò bá wọn ṣe síláàmù kí ló dé tí ẹ fi mọ wá lọ́n tí ò ṣe tiwa mọ́ wa ó ti yé àwọn boko haram àti ẹ̀sìn ń sọ ilé ìtawá ní ká sọ̀rọ̀ wọn ò ṣe mùsùlùmí àwọn olórí burúkú aláyébàjẹ́ aláyédàrú bíi tiyín báyìí ọmọ òfò ọmọ ẹ̀yà ọmọ lásán kejì ajá bíi tiyín báyìí gbogbo yín náà ni wọ́n ṣàjọ wọn lẹ́wà ń bi boko haram yẹn kórí burúkú bá ọ ó ti yé sọ táwọn mùsùlùmí àdúgbò ẹ bá ń sọ ní kó wá fi jọ́ọ̀jì mídíà kó ṣe tí mídíà bá gbé wá òfò ọmọ ìbànújẹ́ níwọ̀n títí ẹ ti ta before kórí burúkú tó bá ọ. ló ní Facebook kèfèrí ló ní Facebook náà ẹ mọ iye yín afáàtẹ̀ ń gbọ́ monetization ni àbẹ́ ẹ mọ iye yín pastor ten stream ń bẹ̀ every month kèfèrí ló ní Instagram àbí wọ́n sọ fún yín pé mùsùlùmí ló ní TikTok ni ṣé wọ́n sọ fún yín pé ẹni tó ní YouTube ń forí kanlẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ni ẹ mọ tẹ́ǹsì ẹni tí ọba ti wá gbà tó gbé wá ọ̀pá àti dákun ìgbàtí ẹ ṣe pé kèfèrí ló ní Facebook ló ní TikTok ló ní Instagram àti gbogbo tó ṣẹ́kù sáwọn ọmọ orúmọ lẹ́yìn wá ni sáwọn lórí burúkú ọmọ Ọ̀rúnmìlà ni sáwọn aláyébàjẹ́ ọmọ Ọbàtálá ni sáwọn ọmọ Èṣù láàlú ni sáwọn ọmọ Ògún ni àbáwọn ọmọ Ọ̀ṣun kórí burúkú báyìí sẹ́rí gbogbo ẹ̀yin aláṣìṣe yìí àtàyìn bàbá òfò bàbá àyàtẹ́jọ wà nù ṣẹ̀ṣe tẹ́ ẹ̀ bá ti kó àwọn ọmọ yín bí wọ́n ṣe ń sọ̀rọ̀ orí burúkú òjò máa bá yín kò ní dáa fẹ́ni tó bá fún yín lápọ́nlé gbogbo ẹni tí ò bá ti dìsáfà àpọ́nlé ẹni bá pọ́nlé kò ní dáa fẹ́ni mo rò pé fẹ́ ṣòfò gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àbáyín já àbáyín sọ̀tá bọ̀ báwọn ọmọ yín ò bá ti ní làákàyè bí wọ́n ṣe ń sọ̀rọ̀ orí burúkú ẹ̀jọ̀ máa ṣe papọ̀ ni èwo ni ṣé àwọn ọmọ Ọ̀rúnmìlà àwọn ọmọ òfò àwọn ọmọ Ọbàtálá àwọn ọmọ Fá àwọn ọmọ orúmọlẹ́yìn sáwọn ni wọ́n ṣe èyàn aláyébàjẹ́ yìí òpònú. ayò òwú ní gbé wọ́n ń fi ìjẹ́kẹ̀fẹ̀rí wọn fi ṣe dákọ̀ nǹkan ẹyọ kan fún mi dákọ̀ application kan fún mi tẹ́ ẹ ti fi Kùránì bíúdì mo fẹ́ kọ́ dákọ̀ ẹ̀ application wo lẹ ti fi Kristẹni bíúdì dákọ̀ ẹ̀ fún mi ẹ̀ ń bá àná ẹ̀dẹ̀ borí burúkú káàkiri ayé ó ní ẹnìkan. àwọn bálákú bàbá àyáláyé ẹ̀ ń borí burúkú káàkiri wọ́n ń bó fòkì àwọn fámìlì yìí ń borí burúkú kí wọ́n ń bó fòkì ìwọ àtàwọn onífà àtàwọn babaláwo àtàwọn bàbá òfò bàbá àyà bàbá àṣàṣe ẹjọ́ ń borí burúkú kí ẹjọ́ ń bó fòkì ẹ̀yin olórí burúkú adífẹ́fẹ́ yẹ kánnakánná nígbà tí ń bọ̀ látò ìkọ̀lù ọ̀run wá sí kọ̀ọ̀lẹ́ ayé kí ni fáyín náà ṣe olórí burúkú ìwà ń sọ̀rọ̀ yẹn ran gbogbo kásán ìgbésí ayé rẹ ti dàrú gan before káyé rẹ tó dàrú aláyébàjẹ́ ìwà ń ran gbogbo kásán ọ̀ṣẹ́ ẹ̀dúpẹ́ kọ́lọ̀ ṣe ẹ̀dọ́ léèyàn tó wá gbé àwọ̀ ẹranko tó gbé wọ̀ òpònú sẹ́yìn tó bí iṣẹ́ sáà ń bẹ láyé
ẹ̀yin ìyá àyà ìlú òfò tó bímọ ìbànújẹ́ kẹ́ ẹ ṣòfò kọ́mọ yín parẹ́.